ẹ wò ó rí pé ewé tí mo fi hàn yìí ó rí bó ṣe rẹwà tó. Olódùmarè dá nǹkan tó dáa, kò sí tólúwa dá tí ò dáa. Abájọ tí Yorùbá mọ fi ń sọ pé igbá ọ̀gbun ò ṣolóko. Wọ́n á ní tó bá ti rí gbá tó bá ti gbun lóko, ọmọ èèyàn ní ọbẹ̀. Olódùmarè mà dá nǹkan tó rẹwà o. ń gbọ́ kí ni wọ́n ń pe ewé yìí ládùúgbò rẹ? Níbi tí mo wà yìí, Yorùbá máa ń pe ewé yìí ní àsùnwọ̀n. Oríṣi àsùnwọ̀n méjì ló wà. Àsùnwọ̀n dúdú wà, àsùnwọ̀n pupa wà. Àsùnwọ̀n dúdú ni Yorùbá máa ń pè ní àsùnwọ̀n Yorùbá. Wọ́n á pe àsùnwọ̀n tó pupa ní àsùnwọ̀n pupa. Sọ̀rọ̀ pé ṣé àsùnwọ̀n méjèèjì yàtọ̀ síra tí Yorùbá máa ń lo méjèèjì fún yàtọ̀. A gbàgbọ́ pé àsùnwọ̀n ìbò yìí kì í ṣiṣẹ́ tó àsùnwọ̀n pupa fáwọn nǹkan kan. Àwọn nǹkan kan sì wà tó yẹ pé àsùnwọ̀n dúdú àìlò fún àfàsùnwọ̀n pupa. Ó lè jẹ́wé kan náà, ṣùgbọ́n nígbà míì chemical concentration ewé kọ̀ọ̀kan yàtọ̀ síra. Kí ni Yorùbá máa ń lò lára ewé? Yorùbá máa ń lo ewé gangan láti fi ṣiṣẹ́. Yorùbá máa ń lo ìtànná àsùnwọ̀n yìí láti fi ṣiṣẹ́. Yorùbá máa ń lo egbò àsùnwọ̀n láti fi ṣiṣẹ́. Yorùbá máa ń lò ó fún jẹ̀dí. Yorùbá máa ń lò ó tí nǹkan ọmọkùnrin yìí bá yọ dáadáa nínú àkọ̀. Yorùbá máa ń lò ó tọkùnrin bá débi iṣẹ́ tó wá ń dẹnu kọlẹ̀. Wọ́n máa ń pè ní aríkiní kan kú. Ẹgbẹ́ tó bá ti di pé ó bá ti dẹnu nọ́ọ̀sù báyìí, tó bá ti gbẹ́nu lé nọ́ọ̀sù báyìí pẹ́rẹ́ báyìí, yóò bá sì jò, táyà rẹ̀ ó bá jò. Ọ̀sọ́ tí ń sọ yé ọ, àwọn àgbàlagbà ni mò ń bá sọ̀rọ̀. Yorùbá máa ń lò fún. Yorùbá máa ń lo àsùnwọ̀n èyíkéyìí fún liver obstruction, láti mú kéèyàn lè clear intestine ẹ̀, láti mú kéèyàn lè clear liver side ẹ̀. Yorùbá máa ń lò. ń gbọ́ kí ni wọ́n ń pè ládùúgbò rẹ? Sásùnwọ̀n náà ń pè é àbí kí náà ń pè é? Ó yá, pè mí sí nọ́mbà yìí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. 09065636184. Ká fi ire pàdé.